Nítorí Ibasun, Aminu lu ìyàwó ẹ̀ pa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti mú ọkùnrin ẹni ọdún 63 kan, Aminu Mahadi, látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó lu ìyàwó rẹ̀ Hadisa Zubushi ẹni ọdún 43 títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ó ní ìyàwó òun kò jẹ́ kí òun bá òun sùn lòun kúkú ṣekú pa á. Aláròyé gbọ́ pé òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́ka ètò ẹ̀kọ́ ìyẹn Adamawa State Universal Basic Education Board lọkùnrin tó lu ìyàwó rẹ̀ pa ọ̀hún. Àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé abúlé kan tí wọ́n ń pè ní Yelwa níjọba ìbílẹ̀ Àríwá Mubi nípínlẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti wáyé lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 17 oṣù kẹjọ tó kọjá yìí. Nínú ọ̀rọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Sulaiman Nguroje ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 1 oṣù kẹsàn-án yìí lọ́wọ́ tó bá ọkùnrin ọ̀hún tó sì ti jẹ́wọ́ pé òun lòun rán ìyàwó òun náà nírìn àjò àrèmábọ̀ tóun ṣekú pa á. Nígbà tí Aminu ń ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé ló ti sọ báyìí pé mo dé láti òde tí mo lọ lálẹ́ ọjọ́ náà ní nǹkan bíi aago 9 lẹ́yìn tí mo jẹun alẹ́ tán tí mo sì wọlé tọ̀ ìyàwó mi lọ pé kí n ṣe kinní fún ló bá kọ̀ fún mi láti ṣe bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí í fi igi ńlá kan lù mí léraléra tó sì ń pariwo pé kí n jáde nínú yàrá òun, ṣùgbọ́n mo padà rí igi náà gbà lọ́wọ́ ẹ̀, mo sì fọ́ mọ́ ọ lórí títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ohun tí mo ṣe náà dùn mí púpọ̀ pé ọwọ́ mi ni ẹ̀mí ọmọbìnrin náà ti bọ́, tí mo sì dá ara mi lẹ́bi lórí ìwà tí mo hù náà nítorí pé láti ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2016 láti fẹ́ ara wa. Ọ̀gá ọlọ́pàá parí ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Afọlábí Babalọ́lá ti pàṣẹ pé kí àwọn gbé ọkùnrin ọ̀hún lọ sí ẹ̀ka tó ń wádìí ìwà ọ̀daràn Criminal Investigation Department fún ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn ìwádìí ni yóò fojú ba ilé ẹjọ́ níbi tí yóò ti gba ìdájọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.